Cái tràn cái mà muốn bị siêu đây rồi. Mtumini pale. qua sức chịu mà cái kiểu mà ra đủ nữa là có cái gì ở cái nhà nó quý được không phải là
No, look at my king at the moment. I'm looking at the one at the end. Oh, il est loco. Look, on a been possessed. On a been share ici. Yeah. Okay. No more. Tẹ orúkọ mi dàrẹ́ ìlú ṣàgbéyà òun lè tó gbé látòkè láìsí. Mo kọ́ bá wọn. Wà ní ìjọ ilé lóko.
mo ti bá ẹjọ́ ìjọ ilé lóko òun náà pé nẹ́tọ̀kì mo ti lòdù ilé mo ti jọ ìjọ ilé lóko mo lè lọ lọ́rẹ́ bẹ́ẹ̀ mo tí ojú Mr. Ṣẹ́gun àbí Mr. Famujimi. No. Mr. Ṣẹ́gun ti ń lédi lọ́wọ́. Mr. Ṣẹ́gun ń lédi lọ́wọ́. Àwọn ọmọ iṣẹ́ ẹ̀kọ́ ti di ìlú nìyí. Ló kárí bẹ́ẹ̀ lẹ́nu. Okay. Mr. Ṣẹ́gun. Ṣẹ́gun. Ya bọ́ọ̀lù we'll try now. Ẹ̀kúṣẹ́. Ẹ̀kọ́ kí wọ́n ní kó. Ẹ̀jẹ̀ kó. Ẹ̀tì ní sùúrù. Àjíbò ìṣẹ́.